Mo kí ọmọ Yorùbá pé a tó kú ìsinmi ọjọ́ ìní. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kọ́mọdé, mo kágbà, mo kí gbogbo ajuni lọ, mo tún kí àwọn táwa náà jù lọ tá a tó bí lọ́mọ àtàwọn tó tún tó bí wa tó wó irú àwa ibi lọ́mọ. Mo kí yín o, mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ń làkàkà lójoojúmọ́ pé kí ìran Yorùbá bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀, ká bọ́ sí ipò ẹ̀tọ́ wa. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo yín mọ̀ sí Ìgbòho Òòṣà, the Akéwèjẹ General of Yoruba land, Aníyìkáyé worldwide. Akérògùn gbogbo ilẹ̀ Yorùbá, ààrẹ akọni Oòduà, bàbá ààrẹ of Yoruba land. Gbogbo ẹnikẹ́ni tó bá ń pera ẹ̀ ní ààrẹ nílẹ̀ Yorùbá, Ìgbòho ní bàbá wọn. Because we always see ààrẹ in front one war to save the people. The majority who call themselves ààrẹ, they refuse. Agbádá white náà ń pòkiri tó sọ wípé ààrẹ táwọn jẹ ààrẹ fashion ni, but Igboho stand up to defend the Yoruba race. So that is why he claimed the baba ààrẹ of Yoruba land. Anybody call ààrẹ, Igboho ni bàbá wọn. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ọmọ Yorùbá ẹ jẹ́ alájú wa o, ẹ jẹ́ alájú wa. Wọ́n lè ní ọjọ́ ìsinmi, ẹnu ní Yorùbá fi nísìmí, nísìmí tọkàntọkàn. Ìbẹ̀rù bójó, kí là á jẹ, kí là á mu, kí là fẹ́ ná, kí là fẹ́ wọ̀. Mo ṣe program kan níbi ìṣọjọ́ Sunday Monday tó kọjá lọ ni, pé ọmọ kan pè mí pé lórí owó school ń get admission last kẹta rèé tí owó máa já òun ní jàmọ́ òun dẹ̀ fẹ́ kàwé. Mo yẹ sọ fún pé bàbá kan láwọn fẹ́ ràn lọ́wọ́ ni, gbogbo fámìlì wọn ti fẹ́ tẹ ọ̀dọ̀ mi pa. Ṣé gbọ́ mi? Èyí tá a rí nìyẹn. Ibi tí mò ń lọ rèé, Yorùbá wípé omi ẹ̀kọ́ náà ni. Wọ́n ní tewé bá pẹ́ lára ọṣẹ, ìmọ̀ dọ̀ṣẹ́ ni. Mo kí gbogbo yín pátápátá. Mo kí bàbá mi Ṣakiru Azeez, Ọmọbóyèdé Ṣẹ́gun, Ọláwọyìn Ibrahim. Mo kí gbogbo yín, àjọkú ìsinmi ìní ni. Ẹ jẹ́ ká máa bá wọn sọ, bóyá wọn á gbọ́ lọ́jọ́ kan. Yorùbá tó sọ wípé omi ẹ̀kọ́ náà ni, wọn á parọ́. Omi ẹ̀kọ́ náà ni, kò sí ìyàtọ̀ nínú wọn. Mo ti fi ṣe program rí. Ìyàtọ̀ sí nínú wọn, nínú abatẹnijẹ́ àtọ̀dàlẹ̀. Kò sí ìyàtọ̀ nínú wọn, nínú ẹni tó ń ṣèké àtònírìkíṣí. Kò sí ìyàtọ̀ nínú wọn. Ṣẹ́rẹ́ ni tí ń parọ́ ọmọ ni, títí ń takoni lójú ẹni. Kò sí ìyàtọ̀ nínú wọn. Ṣẹ́rí àmúrọ̀bà pẹ̀lú àwọn olóṣèlú, kò sí ìyàtọ̀ nínú wọn. Either you like it or not, either you believe it or not, those people who call themselves a leaders àti àwọn kidnapper, kò sí ìyàtọ̀ nínú wọn. The kidnapper people, when the leader kidnap our future, ṣé ìyàtọ̀ wà nínú wọn ni? Ṣé ìyàtọ̀ wà nínú ẹni tó pani sáyà àtẹni tó pani sọ́run? Kò sí ìyàtọ̀ nínú wọn. They are all the same. That is why I say that omi ẹ̀kọ́ ní. Ìṣẹ̀lẹ̀ kẹ́ṣẹ̀lẹ̀ ń bí báyìí, that I want everybody to learn about it. Every Yorubas to learn about it. Maybe tí n bá sọ síta, ọ̀pọ̀ èèyàn méjì mẹ́ta á mọ̀ pé lóòótọ́ lódodo ohun tá à ń fẹ́ is the solution to the problem of we call ourselves a Yorubas. Solution kan ò lè wà nínú Nàìjíríà mọ́. Nàìjíríà ti kọjá, ó ti corrupt kọjá tí ènìyàn kan lè túnṣe.
mo sọ bí Jésù gan bá wálé ayé bọ́n bá fi ṣe president Nàìjíríà wọn lè jẹ́ òtútù torí àwọn tó ń jẹun nínú corruption Nàìjíríà níbẹ̀ náà ti ń ní owó náà ti ń bọ́mọ náà ti ń ṣe yààyò táwọn àwọn fẹ́ jẹ ice cream àwọn fẹ́ mu ice cream lásán wọ́n á gbé play ó de France wọ́n á dẹ̀ ra wọ́n á dẹ̀ padà bọ̀ kí mẹ̀kúnnù bá fẹ́ lọ sí France lásán ó lè yẹ mílíọ̀nù tó máa ná kó tó rí mílíọ̀nù gan kó mú tó máa bọ́ sítòsí. When Fayose was a governor in Ekiti State, he ended the administration in 2018. Yes, ó ṣe ọ̀nà kan ọ̀nà yẹn bẹ̀rẹ̀ wọ́n pè bìkan ní Báwà ó ṣe ọ̀nà yẹn láti Báwà lọ sí Faglo àwọn tó bá gbé tó máa dó dáadáa wọ́n á mọ ọ̀nà yẹn around 2017 ló ṣe ọ̀nà yẹn tó kọmíṣẹ́ tó ló ń ná billions of naira on it. Fayose lọ Fáyẹmí lọ ọdún mẹ́rin. Bao now came back now, the present governor of Ekiti State. Ó wá tú ọ̀nà yẹn ṣe again ọ̀nà tí ó ti pọ̀dún mẹ́wàá. Òun náà tún wá spend another billions of naira on that road. You know the worst part of it? Fayose ló wá pé kó wá ṣí. Ṣé ìyàtọ̀ wà nínú wọn bẹ́ẹ̀? Àti APC àti PDP, they are all armed robbers. Mo sọ fún wọn lánàá nígbà tí mo kọjá ń bẹ̀ mo ní wèrè ní gbogbo yín olè ní gbogbo yín. Ìkan ń lé ọ̀kadà tí mo ń gbé lọ ó lé mo ní kọ́lọ́kà ẹ̀dẹ̀ ẹ dúró. Ó wá ní kí ni mo sọ mo ní wèrè ní gbogbo yín. During the real politicians, àwọn olóṣèlú gidi, nígbà tí àwa ò tí ì gbọ́njú, tí wọn ò tí ì bí wa nínú, bóyá ní àwọn bàbá wa àti ìyá wa sì sun oorun wa, ọ̀nà tí Awólọ́wọ̀ ṣe, ọ̀nà tí Awólọ́wọ̀ ṣe, àwa ìgbọ́njú bá. Majority ọ̀nà tí Awólọ́wọ̀ Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi ṣe ní Èkìtì tó sì wà bẹ́ẹ̀ agbọ́júbà tá a dẹ̀ sí rìn tí ò bàjẹ́. Ènìyàn ṣe ọ̀nà spend more than billions of naira kò pọ́dún mẹ́wàá ẹ tún wá rí àwọ́dù ẹ̀ wèrè yẹlẹ tún wá pè kó wá ṣe ègé. Ẹ mọ̀ pé kò sí yàtọ̀ nínú wọn. Ó wá kó káàpù lérí àwọn tó jẹ́ pé ọjọ́ ọ̀la wọn ló fi ń ṣọyọ̀ọ́yọ̀. Àwọn tí Fáyọ̀ṣe ń lo ọjọ́ ọ̀la wọn bí ẹni lo oògùn bí ẹni lo fẹ́sík bí ẹni lo pádàdọ̀. Ó gbé káàpù lé wọn lórí ó wá kó òṣòkò for bow. A PDP man now campaign for APC show that they are the same. They are the same. My people, the Yoruba people, ẹ la ojú yín. Nigeria cannot favor us. Òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ló ṣe ń rí. Mi ò ní kí àwọn tó jẹ́ ti Fáyọ̀ṣe àti àwọn tó jẹ́ ti Báwo kan máa attack me. They tried it yesterday. I told them I did not fear anybody. I will say the truth, and the truth will set me free. Because of money, èlò náà fẹ́ fún wọn. Tí àwọn olè ọlọ́ṣà tán lu ayé yín bí ẹni bí pé ẹ lọ́jọ́ ọ̀la. So if you are still a Yoruba man, a Yoruba son and daughter, tí wọn náà ṣì ń bá wọn pariwo, one Nigeria, one Nigeria, you are the enemy. You are one of the enemy of Yoruba people. Because these people, they are not care about anybody. They just care about their own pocket. Kò sí yàtọ̀ láàrin wọn, omi ẹ̀kọ́ ni. Òun lè fi máa rí tó fi rọrùn fún PDP. Ta ló ń dé camp lọ sí APC. Òun lè fi máa rí tó máa rọrùn fún APC. Ta ló ń dé camp lọ sí PDP. From PDP to Labour, from Labour to Afghan, SDP, it is because they do not have program. The only program they have to loot. If you are a politician today, you hold any political appointment, you became a billionaire. When àwọn tẹ́ ń jọba lé lórí ń jìyà lójoojúmọ́.
ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ti gba mọ́tò ń di wa nígbà tí mẹkáníìkì sọ̀rọ̀ lámú ní ìjọ gbedebẹ̀ agbára mi ò ká fósfàjì mi màmá fi wọ́ jẹ́ wà ń bẹ̀ bọ̀ tó rọ̀ wọ́n lọ́rùn láti lọ sọ́jà lọ ra mọ́tò 500 million fún girlfriend wọn lówó tó tọ́ sí aráàlú tó yẹ kán fi tú ìlú ṣe kán fi dá ilé iṣẹ́ lẹ̀. We produce graduate every year. Yoruba, we produce graduate every year without work. Ṣé ìyàtọ̀ wá wà láàrin wọn? Mo wá rí nínú channel tí Fáyọ̀ṣe ń sọ wípé the best governor that Ekiti has never produced is Bao. Please, I always told you, Bao is not a politician, but one thing corrupt here. If you are not Ekiti, mo kàn fẹ́ kẹ́ ẹ ṣeré wá sí Ekiti, come and see something. We know that they are all the same. Yorùbá ẹja lajú wa. Gbogbo àwọn tó ń pera wọn ní politician lénìí, ìkookò ajégunjẹran ni wọ́n. They did not have plan for the Yoruba race. Wọn ò ní ètò kankan fún ìran Yorùbá. That is why tó fi fẹ́ sọ àwọn olóore wa di ọ̀tá wa. Are you getting me? That is why tó fi fẹ́ sọ àwọn olóore wa di ọ̀tá wa. Ẹ má dá wọn lóhùn. Àwọn tó wà ní London yẹn, àwọn tó wà ní Canada, àwọn tó wà ní Europe ní gbogbo àwọn tó travel out yẹn, àwọn irọ́ náà pa, àwọn gan ló ń ba kíní náà fẹ́ dógúnlẹ̀, àwọn ló ń ba Nàìjíríà jẹ́, náà ba Yorùbá jẹ́. Ẹ sọ fún wọn. Is somebody mo rí ẹni tó jẹ́ pé láti 1999 ló ti wà ní ipò senators ẹgbẹ́ abẹ́ ìdáhùn since 1999 tí tán ti ń dẹmọ tán crazy tó ti wà ní senator constituency ẹ̀ ò ṣe é rí gbogbo ibi tí mò ń gbà kọjá ìrẹ́ wo constituency MOB ni senate leader òun lẹ̀ ń wò yẹ major road ní ọ̀nà tó bísí dáadáa constituency ẹ̀ ni nothing show for it. And they are collecting 500 million for constituency allowance. Ẹ mọ̀ kan tó ti wá brain mi tó boss brain mi pé where are we going with the Yoruba? The former governor of Abia State, Orji Kalu, only 14 million naira tán gbà ní oṣù as a salary is too small for the senators. Ẹja bí wọ́n lè rí iṣẹ́ wo náà ṣe. To let you know that they are all armed robbers. They are thief with pen. Iṣẹ́ wo náà ṣe. That make somebody say 14 million naira. Tán gbà lóṣù ó kéré sí wọn. Civil servant tó ń ṣiṣẹ́ lójú méjèèjì. You must resume 8 o'clock. You close around 5 o'clock. 5 o'clock yóò ò tí wọlé. To pay them 100,000 ó dìṣòro. Wọ́n ní 70,000 naira ní salary wọn. A bag of rice now is now 95,000 naira. Kí ni ìyàtọ̀ láàrin wọn? Yorùbá ẹ jájì. Ọlọ́run ò jẹ́ wá ń yà. Ọlọ́run ò jẹ́ wá ń yà at all. We, the Yorubas, we are the one that sovereign ourselves. Ọlọ́run ò jẹ́ wá ń yà o. Ọlọ́run ò fìyà jẹ wá. Àwa là ń fìyà jẹra wa. See, this is one of the MOP constituency. Ṣé ń wò ọ̀nà? Ṣé ń wò? Ọ̀nà lẹ́ ń wò yìí. This is one of the MOP constituency. Ọlọ́run ò fìyà jẹ wá. Àwa là ń fìyà jẹra wa. This is time for me and you to think before we do it, or it's better than do it before you think. The majority of those people who call èmi ló kàn ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀rẹ̀ rẹ̀ kápílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì wọ́n ń kábàámọ̀ léni pé wọ́n ṣìbòdì ìdí wọn tó ṣe bẹ̀bẹ̀rẹ̀ níjọ́ wọn náà ìdí ti yọ́jọ́ ìlẹ̀kẹ̀ ti jábọ́ amúrọ̀bá ti gbé ìlẹ̀kẹ̀ lọ àwọn náà ń kábàámọ̀ léni. Èmi a máa sọ pé ohun tó ń dùn mí bẹ́ẹ̀ ni pé níbi tí ẹlẹ́ṣẹ̀ ti ń jìyà olódodo ń pè nẹ̀
àwa tá a ti rí ń gbà yẹn lọ́n pé the solution to our problem is to have our own nation, Yoruba nation. Yoruba must be independent. We must have freedom to dominate our land, to secure our land. Ó tán àbí ó tán, ẹ tún fi ìṣìkọ́gbọ́n ọ̀rọ̀ àgbà ni látòrí ìtẹ̀mímọ́. Orúkọ mi náà ò tí ì yí padà. Ọmọ yín náà ni bàbá Èkìtì. Ẹ jẹ́ àjọrò dáadáa. Kájọrò kájọ ṣe o. Ó lẹ̀ wò yìí o. This is a major road. Bí mo ṣe máa yí constituency wọn kiri nìyẹn. This is a major road. Ẹ jẹ́ àjọ ṣe ká lè jọ mọ̀ wípé ọ̀nà àbáyọ kan tó kù fún wa náà ni pé ká ní orílẹ̀-èdè wa, ká gba orílẹ̀-èdè wa, ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira, and God will continue on us. Thank you. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or bookbookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.